àwọn àfáà wèrè tí wọ́n bóde yìí tí wọ́n kọ̀dẹ́mù gbogbo nǹkan yìí ìwé wà nù tó sọ wọ́n dolórí burúkú tó bayé wọn jẹ́ tí ò jẹ́ ọmọ tó tó àti ntí ọ̀tọ̀ ọ̀pọ̀ òwe ni Nàìjíríà ò dàbí Saudi kọjọra wọn lẹ́ni tó bá kọ́ sí àyè ọ̀wọ́ náà torí wọn fi ẹ máa jowú ara yín wọ́n lẹ́ni tó bá rán mọ́ lọ sùkúù yọ ọ̀wọ́ náà torí ẹ mọ̀ pé ọ̀pọ̀ òwe ọ̀pọ̀ àdẹ́wò ni ọ̀pọ̀ òwe náà ló bà Nàìjíríà jẹ́ kẹ́nìkan wá bóde pé sádẹ́bì kó obìnrin olóbìnrin jọ èyí ó ti rí pẹ̀lú àfáà bẹ́ẹ̀ wèrè ń sí orí ẹ̀ ti dàrú ìgbà tá ń lò lọ́yìn ní sọ̀rọ̀ kí ni mí ni kò ń jàfa ẹ bọ́ gbòòrò ẹ máa destroy àwọn nǹkan kan lára àwọn kan at least ẹ̀yin náà dẹ̀ ń ṣe tẹ́ ẹ bá mọ̀ pé ọ̀tọ̀ tẹ́ ẹ̀ ní tẹ́ ẹ lè fi defend ara yín why you no drop it ẹ fi ilẹ̀ náà. àṣírí ńlá kò sáàyè àti da aṣọ bò ti tọrọ ìgbésí ayé káfà kọ́ mọ̀ pé ọ̀rọ̀ ẹnu mi ni ẹ máa gbọ́ ẹ má wò ṣe mi iṣẹ́ rẹ tí ọba ṣe sọ láàrin ayé ọbẹ̀ tà kó jùnú ìṣe tó fẹ́ ṣe tí ọba ti sin tó fi dìfẹ́ǹdì ẹ̀ mọ̀ wulẹ̀ hù náà kí ni mí ni kò ń jàfa ẹ bọ́ gbòòrò ẹ máa destroy àwọn nǹkan kan lára àwọn kan at least ẹ̀yin náà dẹ̀ ń ṣe tẹ́ ẹ bá mọ̀ pé ọ̀tọ̀ tẹ́ ẹ̀ ní tẹ́ ẹ lè fi defend ara yín why you no drop it ẹ fi ilẹ̀ náà. àṣírí la mo fẹ́ sọ láàárọ̀ yìí ẹ jẹ́ máa tú àṣírí lẹ́yọ kọ̀ọ̀kan ẹ jọ̀ọ́ ẹ bá mi béèrè lọ́wọ́ gbogbo àwọn àfáà tí ẹ pẹ́ni tó bá ti wọ ẹsẹ̀ dẹ́lẹ́bọ tí wọ́n àdẹ̀rẹ́ rí kankan mú wá tí ẹ láàfáà tí bá ti ń wẹsẹ̀ tí ń jáse jẹ́ ó ti di babaláwo ẹ jọ̀ọ́ sí ẹ tí ẹ bá pè ń babaláwo ìpè yẹn ń babaláwo só ti sọ́dẹ lẹ́bọ ni ìpè yẹn lóníṣègùn só ti sọ́dẹ lẹ́bọ ni ṣebí ọ̀darí ni èmù ni ó kọ lásán ni kò nítumọ̀ wọ́n pè yẹn láàfáà kò gbé wà lìjẹ́ náà iṣẹ́ ọwọ́ rẹ̀ ní ọ̀sán ọ̀dẹ̀lẹ̀ lìjẹ́ náà kẹ́nìkan wá bóde pé sádẹ́bì kó obìnrin olóbìnrin jọ èyí ó ti rí pẹ̀lú àfáà bẹ́ẹ̀ wèrè ń sí orí ẹ̀ ti dàrú ìgbà tá ń lò lọ́yìn ní sọ̀rọ̀ bàbá ṣe Ahmed Alifulani Dr. Alifulani Ọlárẹ̀wájú mọ́fà burú ṣe wọ́n ẹjọ́ ẹ sọ fún mi ṣé ilé ni bàbá wa Alifulani fẹ́ kọ́ ní ìsinmi àbí mọ́tò lọ fẹ́ gùn tọ́lọ́wọ́n tí ì ṣe wọ́n ń jagun ẹ̀sìn lẹ́kọ̀ọ́ wọ́n tún dá àsàlátù lẹ̀ nílùú Ìbàdàn níjọ́ Thursday bàbá yóò tún gbéra látẹ̀kọ́ tí wọ́n bá wọ́n sàlátù wọ́n wá náwó ni o wọ́n wá áwó ni o kò wá gbowó o òótọ́ ni Kùránì àpúrúfù ẹ̀ àdísì àpúrúfù rẹ̀ àmọ́ ìgbà tá ń lò lọ́wọ́ ìfáàyè rẹ̀ lẹ̀ Nàìjíríà ò dàbí Saudi kọjọra wọn dúríbìlà yálì kámà tàdúrù ṣẹ̀rí àwọn olóníkọ̀kọ̀ ọlọ́kọ̀ ọmọ fún ìyàwó ládùúgbò àti ó ṣe àmọ́ ìgbà tá ń lò lọ́wọ́ ìfàyè gbà wàláì báàbí àgbà wọn rí i pé kí ló lè mú ojú kòkòrò ara ayé sọ̀kalẹ̀ kí ló lè mú wọn ṣe déédéé tọ́lọ́hun àwọn àfáà wọn wá gbé níbi tó ga wọn lẹ́ni tó bá kọ́ sí àyè ọ̀wọ́ náà torí wọn fi ẹ máa jowú ara yín wọn lẹ́ni tó bá rán mọ́ lọ sùkúù yọ ọ̀wọ́ náà torí ẹ mọ̀ pé ọ̀pọ̀ òwe ọ̀pọ̀ àdẹ́wò ni ọ̀pọ̀ òwe náà ló bà Nàìjíríà jẹ́ ló fi àṣírà rẹ̀ ní fèbí pa wá tí ìwé bá ti pọ̀ ju ẹ tí ẹ kàwé aláàánú gbogbo àwọn àfáà wèrè tí wọ́n bóde yìí tí wọ́n kọ̀dẹ́mù gbogbo nǹkan yìí
ìwé wà nù tó sọ wọn dolórí burúkú tó bà ayé wọn jẹ́ tí ò jẹ́ ọmọ tó tọ́ àti tí ọ̀tọ̀ ọ̀pọ̀ òwe ni ọ̀rọ̀ táwọn àfáà wa sọ ní ìṣẹ̀lẹ̀ ìwé àfáà tó kéwú tó lọ jẹ́ dókítọ̀ bóde kọ́ sọ fún wa o ibi tánàbì ti gún yàwó lábẹ́rẹ́ ibi ànábì gẹ́ ti gún ẹnì kankan lábẹ́rẹ́ àdín tó sọ pé ànábì wa mọ́sálásálá ó gba dírípù ọgbọ́mi ẹ bóde kẹfà jáde ṣé ìgbà tá ń lò lọ́wọ́ yìí sọ fáyè ìgbà kéèyàn má gba abẹ́rẹ́ kọ́ má gbomi. bàbá àgbẹ̀lá mímígun àgbà wọ́n sọ àwọn ọ̀rọ̀ yìí kí ọ̀rọ̀ wọn lè bá àkápọ̀ ojú kòkòrò ń kálukú àmọ́ ìgbà tá ń lò lọ́wọ́ ìpadà ju pé ẹjọ́ ọmọ yẹn lọ sùkú àbẹ̀ méjì ọ̀pọ̀ jù bọ́lá bá bù kó lè kọ́ sí à mọ̀sáàsì kẹtọ́jọ́ sí àti pọ̀ ìjọ tí wọ́n ń wí tí wọ́n bá gbé bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ayé rẹ̀ ó ti bàjẹ́ ọlọ́ba ní sàlékò kí àwọn àfáà wa. gbogbo ẹ̀yin àfáà yìí kí ló dá pé tó bá kọjú sí nìkan lọ́dà ẹjọ́ ẹ fún wa ní hadith àti ayalu Qur'an tójúwe ibi tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ti dá sùkú sílẹ̀ o gbogbo ẹ̀yin sálàfí ni alùsùnà ni tàbílígù ni ṣébẹ̀ tí mo owó ribiribi tí ń bẹ́ẹ̀ bí skul sì dálẹ̀ kò sẹ́ni kankan yìí tí wọ́n fẹ́ dá skul lẹ̀ sànàbí dálẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam dá skul lẹ̀ ùmíyù lànàbì gẹ́ ànábì gan ọ̀kàwé débi kó sọ pé kẹ́nìkan lọ kà ùmíyù ni àṣemíyù ni abúté iyùn sallallahu alayhi wa sallam ẹbọ́dé kẹ wá dìbọ́ǹkì ọ̀rọ̀ mi kẹ fún wa ní ayalu Qur'an abadis tọ́sẹ̀ pé kẹ lọ dá sùkúù náà sí sùkúù sílẹ̀ ẹ dá ní ẹnìkan kan ọ̀tá kọyìn àìmọye gbogbo wáyé làkọ́ ọmọ sùkúù torí pa àmì pé àkókò tá ń lò lọ́wọ́ yìí kò fààyè gba kọ́mọ èèyàn ọmọ kàwé ìgbà tá ń lò lọ́wọ́ yìí kò fààyè gba kéèyàn pọ̀ lọ sípítù àfihàn tó bá fẹ́ parẹ́ dànù tó kú dànù tó jẹ̀bi ikú tí kú ó jẹ̀bi ẹ tí kú ó jàre rẹ jàre tó jẹ̀bi ikú. ẹ bọ́dọ̀ ká sọ fún wa inú yìí náà láti rẹ ti ń kọ̀ndẹ́mù mọ́lídì tẹ́ ẹ pọ̀ kánrin ẹ̀yin náà lẹ́dẹ̀ ń ká àdíyèsí pé ànábì wa mẹ́sàn-án tó sọ pé ọlọ́wọ́ jẹ́ kí n máa kéré lójú ara mi kí n máa tóbi lójú àwọn ènìyàn ẹni ànábì bá tóbi lójú rẹ̀ ni ó ṣe mọ̀lídì rẹ̀ ẹni ànábì bá tóbi lójú ẹ̀ yóò sọjọ́ bí ànábì sallallahu alaihi wasallam ending of year party ẹ fún wa aládìsí tó báàkì ẹ̀ ayalu Qur'an tó báàkì ẹ̀ ṣẹbẹ́ yìí náà fi ń kówó jọ ni. kò sádìsí tó ní kẹsì ending of year party àmọ́ ìgbà tá à ń lò lọ́wọ́ ìsọ bẹ́ẹ̀ aya Qur'an tó wá júwe rẹ̀ ń bẹ àbẹ́yìn ò lè rí i torí mú fúsídìí lè àrídì ní ẹbẹ́ balẹ̀ jẹ́ ni ẹlẹ́wọ̀n Suratu Qasas àyà 77 Al-Qur'ani ba'da basmala olúwarí wabtaghi bima ataka Allahu daral akhirah wọ́n bó ṣe rọrùn wọ̀ inú gbogbo ẹ̀bùn tá a bá fún ọ ìbáàjọ́ ògùn lọ́mọ ronú pọ́ ọjàbọ̀ ìbáàjẹ́wé lọ́kà ìbáàjẹ́ kéwú lẹ́kọ́ ìbáàjẹ́ sí ọwọ́ ló ń mọ̀ wabtaghi bima ataka Allahu daral akhirah àtàkà gbogbo ẹ̀bùn tá a bá fún ọ. wabtaghi bima ataka Allahu daral akhirah inú gbogbo ẹ̀bùn tá a bá fún ọ wá àtibọ̀ tán rẹ̀ ń bẹ̀ gbìyànjú kó o ṣiṣẹ́ ibi tó gúnlẹ̀ sí
Olúwa wa ní wàlá tàǹsánà sí bákàmínà dùnìyà ìyẹn níjú ìgbé a lè ṣe mọ́lídì a lè fún yẹn láwọ́ọ̀dù a lè ìfáìtì èèyàn ẹ̀yin tẹ́ ẹ dá sùkú lẹ́yìn náà lẹ̀ sí ọ́ndí òfin apáàtì tẹ́ ẹ bá tako tara yòókù. Olúwa ní wàlá tàǹsánà sí bákàmínà dùnìyà èrè tiẹ̀ náà láyé má gbàgbé ẹ̀ nínú ẹ̀bùn táwọn Ọlọ́run fún ọ fi máa àtàkà lọ́hùn. Ẹ kéwú lóòótọ́ kéwú òye yìí torí pé tẹ́ fi dá wàhálà lẹ́nu ẹ̀sìn bí ẹ bá ń ṣe prógámù ní stúdíò sànàbí wọ stúdíò àmọ́ ìgbà tá à ń lò lọ́wọ́ ìfà yìí ẹ̀ lẹ̀ nígbà yí ànẹ́bí ta ló sọ̀kadà ta ló wakọ̀ gáràjì ìgbà tá à ń lò lọ́wọ́ ìfà yìí ẹ̀ lẹ̀ ibi alájú bára wá fàyè rẹ̀ lẹ̀. Kùránì ní wàlá tàǹsánà sí bákàmínà dúnìyà ẹ má gbàgbé rẹ̀ yín láyé gbogbo ń tọ́ ọbámọ̀ tí ìjọgbọ́n ronú bí wọn ní ṣe benefit ó wá ní wàá sí ní kàmá àsánà láwù ilé ẹ̀ka ó tún júwe àánú fún wa ọkọ̀ wa kí á sànú káàró tó ọmọlàkejì mọ́tíá kó o fi ọmọlàkejì sípò ààrẹ àyà yìí ń tí ń bẹ́nu rẹ̀ pọ̀ àmọ́ kò lè yé yìí torí kí ó tẹ́ ẹ ké ìmọ̀ tẹ́ ẹ mọ̀ ìwé tẹ́ ẹ kà ẹ fẹ́ dá wàhálà lẹ̀ nínú ẹ̀sìn ni. Kùránì ni wàásìn kama àṣánà lọ́wọ́ ilẹ̀ yìí kà bọ́lá ń bá ké ọ dáadáa ìwọ náà ṣàánú àwọn èèyàn bọ́lá ń bá bùkún àwọn èèyàn wọ́n lè àtẹ́bùgìlì fà sáádà fẹ́lẹ́ àdì ẹ má dá wàhálà lẹ̀ àfọwọ́sẹ̀ máa pariwo ogun ẹ̀sìn ajagun tógun bá fẹ́ dé kó dé Kùránì tó ní wà látàbùgìlì fà sáádà fẹ́lẹ́ àdì ogun ológun wèrè ẹlòmíì ti ń pariwo ogun tí ẹ bá gbà ní etí kan jọ́ kẹta ní òtò jí ibi wèrè rẹ̀ ní ojódé tó sì lẹ́dé ìwọ tó ọlọ́pàá ìsàn lára tó ń pariwo ogun ìwọ tó ní heart attack ìwọ tó ní kidney problem tó ń pariwo ogun